Ìṣe àwọn Àpọ́stélì orí 6. Ǹjẹ́ ní ọjọ́ wọn nì, nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí, ìkùnsínú wà nínú àwọn Hélènì àti àwọn Hébérù, nítorí tí à ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpínfúnni ojoojúmọ́. Àwọn 12 sì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀. Wọ́n wí pé kò yẹ fún wa tí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì. Nítorí náà, ará, ẹ wo ọkùnrin 7 nínú yín olórúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mímọ́ àti fún ọgbọ́n, ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwa ò dúró ṣinṣin nínú àdúrà gbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. Wọ́n sì yan Stefanu, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì, àti Prókórù, àti Nikanoru, àti Tímónì, àti Pàmẹ́nà, àti Níkólà, aláwọ̀ṣe Júù ará Áńtíókù, ẹni tí wọ́n mú dúró níwájú àwọn Àpọ́stélì. Nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n fi ọwọ́ lé wọn, ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀. Iye àwọn ọmọ yìí sì ń pọ̀ sí gidigidi ní Jerúsálẹ́mù. Ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ti ìgbàgbọ́ náà. Àti Stefanu, ó kún fún oore-ọ̀fẹ́ àti agbára. Ó sì ń ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì ńlá láàrin àwọn ènìyàn. Ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti sínágọ́gù tí à ń pè ní ti àwọn Libaniti, àti ti ará Kírénì, àti ti ará Alexandria, àti nínú àwọn ará Kìlíkíà, àti ti Asia, àwọn tí ń bá Stefanu jiyàn. Wọn kò sì lè kó ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ lójú. Nígbà náà ni wọ́n bẹ àbẹ̀tẹ́lẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń wí pé àwa gbọ́ ọkùnrin sọ̀rọ̀ òdì sí Mósè àti sí Ọlọ́run. Wọ́n sì rú àwọn ènìyàn sókè, àti àwọn àgbààgbà àti àwọn akọ̀wé. Wọ́n dìde sí i, wọ́n gbá a mú, wọ́n mú wá sí àjọ ìgbìmọ̀. Wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá tí wọ́n wí pé ọkùnrin yìí kò sinmi láti máa sọ̀rọ̀ òdì sí ibi mímọ́ yìí àti sí òfin. Nítorí àwa gbọ́ wípé Jésù ti Násárẹ́tì yìí yóò fọ́ ibí yìí, yóò sì pa iṣẹ́ tí Mósè fi fún wa dà. Àti gbogbo àwọn tí ó sì jókòó ní àjọ ìgbìmọ̀ tẹjúmọ́. Wọ́n ń wò ó, ojú rẹ̀ sì dàbí ẹni pé ojú áńgẹ́lì.